káwọn àbúrò ẹ̀ náà wá wọn tí wọ́n ń kọ̀ọ̀kan. Mọ́mí, mo ní ìbéèrè lórí àsìkò tẹ́ gbé wá síwájú àpèkájẹ. Ṣé rí àtijọ́ tẹ́ ti wá bá mi nílé ọ̀dọ̀ mi pé kí n wálé ní afẹ́ jẹ́ àṣejẹ́ ọ̀tẹ̀ ṣàlàyé. Ó ń ṣe mí bíi kí n bí yín. Wọ́n á rí pé tí n bá béèrè kí n tó jẹ́ inú mi ò ní dùn. Èmi ò mọ kí nìdí tẹ́ ṣe gbé àṣejẹ́ síwájú wa. Àti wípé ṣé ẹ rò pé ẹ̀sìn fi àyè gba gbogbo wọ̀nyí? Ọmọdé ń ṣe é. A ti sọ̀rọ̀ yìí, a ti sọ láìmọye ìgbà. Torí ti yín náà ni gbogbo ohun tí mò ń ṣe yìí. Ibi kíkàkiri mi lórí ọ̀rọ̀ kó lè dá fún mi kẹ́ ẹ lè ní lárí láyé. Òun ló fa ilé ètò tó ń wò yìí. Ó yẹ kó tún máa padà sẹ́yìn. Ṣé ẹ̀sìn ò fàyè gba gbogbo eléyìí Mọ́mí? Ọ̀rọ̀ ẹ̀sìn tí wọ́n sọ yìí, Ọlọ́run gan-an sọ nínú Àlùkùránì. Ó ní ẹ sìn mí pẹ̀lú àṣà àti ìṣe yín. Níbẹ̀ náà ló tún ti wá sọ wípé òun dá ewé àti egbò fún lílò yín nígbà tí ẹ bá ti lò ní ọ̀nà tó tọ́. Síbẹ̀síbẹ̀ ṣé rò pé tí dáàdì bá dé tán bá gbẹ́gbẹ́ fún wa ní àṣejẹ tó tó yìí, ṣé rò pé inú wọn máa dùn sí? Torí mi ò fẹ́ kẹ́ ṣe ohun tó máa bí dáàdì nù, àbí ká kó jẹ́ kí wọ́n dé kẹ́ wá fún wa. Ní tí n bá ti ṣe fún yín dáàdì yín náà ló ṣe. Dáàdì yín ò lè lòdì sí. Ṣé kò tá ṣá o? Kò sí wàhálà kankan. Ẹbí mi wá mi nítòsí ṣá. Ẹmu oníkálukú ẹmu ti mú. Ṣé kò tá o? Orí tí yín náà ni gbogbo yín bá ní lárí lójú ẹ̀mí mi, ṣé bó rire gbogbo wa jọ ni? Lágbára Ọlọ́run àdúrà mi á dẹ̀ gbà lórí yín. Ẹ ṣe ọkọ mi. Mọ́mí ẹ bá mi bomi wọn. Ẹ bá mi bomi.
sojú láti dùn ọ̀rọ̀ tó bá sojú láti mi ẹ jẹ́ kó mi ó gbé lọ ibà. Ògùn tí ẹ jẹ́ ewé ẹ̀lòkù òṣàtì bomi tútù wárùn wọn àti kiri dìgbà mú wọn tó gbọ́ wá bí òbí gbígbẹ ẹ̀yin lẹ́dà lébọ̀ lẹ́yìn títún léra wájú akọ pakù tí sókìrì kiri ẹ̀yin ìyá mi ò sọ mẹ́nìkà ẹ̀yin ní pa ni máa fún olókìkí òru ẹ̀yin ọ̀sálà solo àfijọ́ ẹ̀yẹ tí ìrìn lọ́gànjọ́ òru ẹ̀yin ìyá mi mo ṣe bá a. Babaláwo méjì bá fojú kara wọn wọn a ṣèrù kẹrẹ wọn yẹturu adípá fún ẹlẹyẹ nígbà tí wọn ti ṣàdọrùn bọ wá sílé ayé wọn ní kẹlẹ ayé rúbọ kọba lẹni àpòsí ìjẹwọn rúbọ wọn dẹni àpòsí orí èrè ti rèlé ìrèlé lórí àgbẹrùlé orí èrè sẹyìn ẹgbọn báwọn babaláwo ẹ ní sẹfẹ lórí kífani wọn lọtọtọ lájẹpà ọ̀tọ̀tọ̀ lájẹmúmù ọ̀tọ̀tọ̀ lásọlú òṣùṣù sẹnu òtórítorí òtórétóré òtórítoré làbú ẹlẹyẹ lédè ìrànjẹ làbù fún àwọn ẹlẹ́rìíwó olúmọlẹ. Mojúbà ṣẹ̀dá òyìnbá. Ẹnikẹ́ni tí ó bá sì kọ́kọ́ jẹ́ ìpè agogo nínú àwọn ọmọ rẹ̀ la ó yọ ọkàn rẹ̀ tá ó sì fi panu. Apẹ̀nà la o. Iṣẹ́ ti ṣe wáyé o. Yéyé o. Ibà! 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 Ọlọ́bẹ̀ ayé o! Iṣẹ́ dé ọmọ aláṣẹ jẹ. Òwò dé ọmọ aláṣẹ là. Ohun tó bá ti yá kan kì í tún pẹ́ mọ́. Ó yá! Ó níbọ̀dé o. Ìyá. Lu agogo náà. Wájúlà. Má bọ̀. Má bọ̀. Má bọ̀. Má bọ̀.
Odídẹrẹ́ ṣetán fẹ́ máa relé o, èmi ṣetán mò ń lọ sílùú. Àmọ́ bẹ́ẹ̀ ṣe ń ṣe láti jẹ́ ẹ̀ta tí mo ti wá kí yín kò dùn mọ́ mi nú. Ẹ má bàrà jẹ́ mọ́mọ́ mi. Ẹ mẹ́rù bà mí. Ẹ jẹ́ ká gbà fún Ọlọ́run, ohun Ọlọ́run ọba. Òun ló fún yín Latif. Kì í ṣọgbọ́n nú yín, Ọlọ́run ọba náà ló sì gbà padà. Ẹ mọ̀ pé Ọlọ́run sọ nínú ọ̀rọ̀ ẹ̀, ó ní ewé kan ò ní bọ́ lórí igi kó wọn ọba òkè má mọ̀ sí. Àwọn onítìrà, àwọn àfá onítìrà, wọ́n ní kó lè ṣe ìwà ìlàlá ọba. Ó ní gbogbo nǹkan pátá ló máa tán láyé yìí, Ọlọ́run ọba nìkan náà ló máa padà ṣẹ́kù. Iná lílá wa iná ilé ìrajì o. Ọ̀dọ̀ Ọlọ́run ọba láti wá, ọ̀dọ̀ ẹ̀ gbogbo wa máa padà. Nígbà tí Latif kú, tẹ́ ń bara jẹ́ tó báyìí, ṣé àwa tó kù lé à ń ṣọmọ ni? A máa dirun, a máa dìgbà fún yín o. Àmín. Ẹ dárayá. Tàbá sì rẹni tó ní kò dùn, ẹni kó lọ lù tiẹ̀ náà pa. Bá ń tẹ̀ mọ́ létí pé kó jẹun. Torí nígbà tí ò bá jẹun ní ìsìn tó tún dá ìsàn síra rẹ̀ la, ńbo ni tí kí tèmi ò já sí. Ṣẹ̀gbọ́n sí. Ṣé bí dádì rè ẹ wo àwọn tí dárayá yín náà ìdárayá mọ́ mi. Ṣẹ̀gbọ́n. Mọ́mi, ẹ dárayá. Ẹ máa wojú àwa méjì tó kù yìí lágbára Ọlọ́run. Àdìrún àdìbà. Màá tún wá wò yín ní wíkẹ́ndì. Ṣé ti gbọ́? Aishat. Mọ́mi, ẹ ti ẹ̀rẹ́rìn. Ẹ̀rẹ́rìn. Daddy, go down. Okay, Ẹ káàsán. Ẹ káàsán. Ìjọ mi ń béèrè Mr. Lekan. Mr. Lekan, ẹ jọ̀ọ́ láti lò. Láti area wa náà. Ṣé kò sí? Ẹ máa bọ̀ wájú. Ẹ jókòó yẹ kí n lọ pé wọn wá. Ẹ kú kalẹ̀. Ẹ ṣé. Ó ti wá òkè báyìí. Ẹ ṣé. hello, káàsán o. Ẹ káàsán. Káàsán o. Ẹjọ́ mi mójú yìí o. Kì í ṣe pé bí èmi náà mọ̀ yìí. Bẹ̀t mo rí nǹkan kan. Kí ni? Passport ni. My passport. Jókòó. So bí mo ṣe wá wọnú passport yẹn, mo wá rí ID card níbẹ̀, mo wá rí number 24. Mo wá wò pé ṣé ládùúgbò tí máa ń gbà kọjá iná Mr. Lekan Ọ̀dẹ́yọ ìmọ̀ jẹ́ kí n trace ibà ìwà ó ṣeéṣe kó jẹ́ ti yín ó dẹ̀ lè má jẹ́ ti ti yín.
Oh, blimey. Ó ṣe gan. Jọ ibo ló ti rí náà. Ọjọ́ yẹn mo kàn ń ṣeré jáde pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi ní sáìdì Alekuwodo yẹn mo ti rí number 24 ní orí abẹ́ mi ti rí. Kí ni kí kọ́kọ́ fún ẹ tó láì láti mú? Ṣé o máa mu vodka? Àná èmi tẹ̀ ń jáde lọ báyìí ní sá. Vino ńkọ́? Okay, Mo ní wine o. ẹ ṣé sá. Oh, the level you can sit down. Agboola. Sir. Wá. Sórí wàhálà tí passport ti fún mi. O lè believe pé àná ni mo ṣe lọ gba tentative travelling document. Kò yẹ. A ní yẹn ò dẹ̀ wọ́ tẹ̀. Ìlú kan náà ni mo lè fi yẹn wọ̀, but ilé ìwòye visa tó wà ńbẹ̀. Ìlú ìdísú mi, mo páàkì mọ́tò mi jẹ́jẹ́. Àwọn boys to men, ẹ̀dẹ̀ fọ́, you can go. Wọ́n dẹ̀ fọ́ gíláàsì mi, wọ́n dẹ̀ gbé báàgì. Wá wo bí tí wọ́n lọ jù sí. Ó ṣe gan. Àbúrò mi kí ló ti porúkọ ẹ̀ náà? Aisha Okan Eda. Aisha Okan Eda. Ṣé kí n bá yín gbà wá ní sá? 500,000 nìyẹn títí ẹni. Ṣó wá rí owó tí mo fún ẹ? Má fi jẹ pa o, má fi jẹ kúkúrú, má dẹ̀ fi ra aṣọ lọ fi start business mi. Ọlọ́run bá dẹ̀ bá fi orí sí. Títí ẹ, I am very 500,000. Yes. Kò tọ́pẹ́, orí tí wọ́n ṣe fún mi, ó ju orí 10 million lọ. Ẹ ṣé sá, ẹ ṣé mo dúpẹ́ sá. No problem. Aisha, ó ṣe gan o. Take care. Ó ṣe gan o. Tí bá ti yà kúrò nílùú yìí báyìí, bóyá tún ni. Mami. Ọkọ mi, káàbọ̀. Ẹ kú jókòó. Pẹ̀lẹ́. Ẹ wo mami, 200,000 ni. Kẹ́ bá ń gbé fún bọ̀dá mi Azan. Ẹ wo mami, ojú yín ni mo ti o. Bọ̀dá mi Azan, anytime tó bá ti wá sí ibẹ̀ wá bèrè ọ̀kan lọ́wọ́ mi ní fún wọn o. Kí ló dé? Ṣé mi ò ṣètò ni mami? Ṣé mi ò ṣètò ni? Tí bá ti fún wọn lówó báyìí, wọn ò nílò dáadáa. Wọ́n kò máa waste owó lásán. Ṣé wọ́n ń sun owó náà ni? Ẹ gbà 200,000 nìyẹn. A ní o má máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ mọ́. Ṣé ìwọ ò mọ̀ ni wípé torí ọ̀yà ń lọ́lọ́run ṣe dé ìsìn, nítorí olówó ń lọ́lọ́run ṣe dá tálíkà. Ṣé o gbàgbé pé ọmọ ìyá kan náà nìyẹn ni? Bó dẹ̀ ṣe ń ṣe fún wọn, ẹlẹ́dàá wọn kúkú mọ̀ fún ẹ. Wà á dẹ̀ túbọ̀ máa rí ṣe, ṣùgbọ́n ọkọ mi. Ti dádì ẹ wá ń kọ́ o. Ẹ wo màmí, tí bá wá wò yín next week, màá máa rí wọn fún ara mi. Kí ló dé tó lè fi rán mi sí wọn? Màmí máa máa rí wọn. Ẹ wo ẹgbàá ilé 20,000 ló wà ń bẹ̀. Kẹ́ ra máa ná díẹ̀ tí màá fi wá wò yín. Ṣé ti gbọ́? Ìyẹn jẹ́ tèmi o. Ìṣe ọkọ mi. Wà á dẹ̀ túbọ̀ máa rí ṣe. Rírí ṣe ni tí a máa jẹ́ lọ́jọ́ kọjọ́. Àìríṣe ò ní báyìí mọ́. Wo ẹlẹ́dàá mi tiẹ̀ ń ṣàdúrà fún ẹ. Ṣé gan-an ni jẹ́ kí n tètè máa lọ. Ṣé kí dájú? Ó dáa, mo rí ẹ náà sí i. Yeye o. Ọ̀rọ̀ Jọládé náà mọ̀mọ̀ tún bá wà. Jọládé dúpẹ́ lórí ìyànjú tá a ṣe fún oníjọ́sí. Àwa ní ọ̀kan nú àwọn ọmọ òun náà ló lówó. Ọ̀kan ṣoṣo tó sì wà lówó yìí kò fowó náà mọ ẹnì kankan. Pàápàá jùlọ bàbá wọn tó tiẹ̀ jìṣẹ́ jìyà lórí ọ̀rọ̀ rẹ̀. Lọ́ba tún wá ló ní kí n tún gbà hùn. Ọ̀kan òkú tó kù kájọ kóun náà lówó. Tóun bá tiẹ̀ sì lówó
ọlọ́run lè bóun ṣe kéyìí olómi àánú lójú tí ó fi máa ran òun lọ́wọ́ ni mo tún fi sáwá bá yín o yèyé ẹ dákun ẹ gbà mí o ẹ ràn mí lọ́wọ́ o. àwọ̀dà ẹ̀sìn o. yèyé. kò déédéé rí bẹ́ẹ̀ ṣebí ọkàn ẹ̀dá kan ṣoṣo ló fún wa ní ìjọsí a sì ti ṣèkan nínú àwọn ọmọ rẹ̀ lóore bí ó bá wá fẹ́ kí a tún ṣe kejì lóore yóò mú ọkàn ẹ̀dá mìíràn wá tí bàbá rẹ̀ ń kò lè fi owó náà mọ bàbá òun nítorí wípé ìlànà ẹ̀sìn bàbá rẹ̀ kò jọmọ́ tiwa ẹni tí kò bá sì bá wa ṣe kò lè jẹ nínú ọlà wa àbí kí ni wọ́n wí. bẹ́ẹ̀ni. ọjà sí wípé jọlá adé ó tún mú ọkàn ẹ̀dá míì wá. bẹ́ẹ̀ni. tó bá rí bẹ́ẹ̀ n ó fi ṣiṣẹ́ ṣe. Jọládé bó o bínú pé mo dá ojú kò látẹ̀ẹ̀kan. ṣé bí ẹni tí ẹ̀gúngún òun ló ń ṣe lákàlàkalẹ̀ ọba lábẹ́ mi ò jẹ́ bínú. ọ̀kàrẹ̀ nípa sẹ́tọ̀ ọbẹ̀ mi o kú oríire. orí mi mo dúpẹ́ o. mo ti ṣiṣẹ́ náà bí iṣẹ́ àwọn anúmọ̀lẹ́ sì ti fi mí lọ́kàn balẹ̀ pé yóò ṣeé ṣe ṣùgbọ́n yóò tún náà ní ọkàn ẹ̀dá mi o. bàbá kí lẹ pè. yóò náà ní ọkàn ẹ̀dá mi. ọkàn ẹ̀dá bàbá ẹ̀ẹ́dẹ̀ ṣàánú mi torí ọlọ́run ọkàn ẹ̀dá yìí náà lẹ máa béèrè lọ́wọ́ mi jọ sí tí ìkan náà ọmọ mi máa fi fò ṣánlẹ̀ tó máa fi kú bàbá níbo lẹ ti wá fẹ́ kí n tún rọ́kàn ẹ̀dá mi. Jọládé ọ wà ní o. bàbá níbo ni kí n ti rí ẹni kí n wà ní. ọkàn ẹ̀dá. Hasan. Èmi ni Lékan. Kájọ lọ sí skul. Hasano. Ọlámilékan. Hasano. Ọlámilékan. Kí ló ń tó ṣe ń báyìí? Mo fẹ́ dé Alékúwọdò ni. Wọlé. Ọlámilékan. Hasano wọlé. All right. Ojú àtijọ́ rẹ̀. Ọlámilékan. Hasano. Ọlámilékan. Hasano. Ìwọ ọmọ orí wẹ́rẹ́ yìí. Ojú ẹ̀ ń dán o. Ṣé nílùú yìí? Ibo ló wà láti jọ? London mo túra ń dágbọ́n wẹ́rẹ́wẹ́rẹ́. Mo gbọ́ bẹ́ẹ̀ nígbà kan wọ́n ní London ló wà. Ṣé London yẹn náà ló yìí wà? Bẹ́ẹ̀ àbẹ́ náà mo wà. Àwa náà wà nílùú yìí o. Mo dẹ̀ rí pé Nàìjíríà gan bá ọ̀gbọ́n lára mu. Ṣé mo dúpẹ́? Ìlú yìí dùn fún ẹ gan o. Ọlọ́run àjọ dùn fún gbogbo wa. Àmín. Bọ́dún tí mo fẹ́ kó mọ̀ ní wípé sórí nílùú tá a wà yìí fake life ló pọ̀ tá à ń live. Àbí ti bá wò. Sórí àní jẹ́ kéèyàn máa ṣeré ni sórí n tó ń jó èèyàn lábẹ́ aṣọ ojú tójú tó ń dán lọ o. Oṣù ọ̀. Àpò ibọ́dì bá ẹ́ńjìn ni. Sọpọ́ lọ́hùn. Ẹ ṣe àjà máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run ò jẹ́ wọn mọ̀. Àwọn ọ̀tá òdẹ̀ ní mọ̀ lágbára Ọlọ́run. Àmín. Ìwọ ni the most brilliant bàtà wà ní ilé ìwé náà those days. Ṣé yẹn la fẹ́ jẹ nílùú yìí ni? Àwọn òyìnbó náà nídìí gbogbo yẹn.
experience ò mátà nílùú yìí àfi kọ́ lọ́n ṣàánú wa òótọ́ ló gbọ́ yẹn ṣáàtì ẹ̀jẹ̀ ń gba nọ́mbà ẹ̀ náà ṣó ti yẹ nọ́mbà ẹ̀ ṣáàtì ẹ̀jẹ̀ ń kọ́kọ́ gbà. Gbogbo èèyàn ṣe problem ṣé kakú jọ lọ sí restaurant kan tó kakọ́ lọ gbádùn náà ẹgbẹ́ o. but wàá kọ́kọ́ gbé mi lẹ̀ níbi tí mò ń lọ náà tí n bá rí ọ̀rẹ́ mi tí mo fẹ́ rí yẹn àwa lè jọ lọ sẹ́niwẹ̀ tó bá wù. màá dóde ẹ̀ kó fi bọ́ọ̀rẹ́ yẹn sọ̀rọ̀. màá gba nọ́mbà ẹ̀ ọ̀rọ̀ pọ̀ tá a máa sọ. ó ṣùọ́. lẹ́kan ọ̀bọ̀ ńlá agún irun ọ̀jẹ́ mọ̀ ọ̀rọ̀ pọ̀. Hasan, tí èèyàn bá dé oko bàbá tiẹ̀ tí ò dé tí bàbá ẹlòmíì á rò kí oko bàbá mi ló tóbi jù tó bá wá rìn síwájú tó rí oko bàbá mi á rí pé vast of land ni pé kò lópin. Ọlálékan ìṣòro wo lèèyàn tó fẹ́ ní tó fẹ́ kọjá ru tiwa ta kà sílẹ̀ fún yín. èmi náà máa rìn káàkiri ó gbìyànjú o mo rìn títí nínú ká wá owó àti agbára mo try o mo rìn bí mo ṣe ń yojúlé ni mo ń tọ́jú bọlé mo wá dé ọ̀dọ̀ bàbá kan ọjọ́ kan bàbá yẹn wá ní èmi ò kí n gbà kí n lọ lo agbára yìí pé tí n bá lò tán nǹkan tí n bá rí lójú oorun kí n wá sọ fóun ní n bá lo kinní yìí bàbá yẹn gangan mo rí lójú oorun. ìjíǹjímojúmọ bá gúnlógún lórí agogo dẹ ìjíǹjímojúmọ báwọn àkàlàmọ̀gbò lọ́rùn ọ̀pẹ ìjíǹjímojúmọ báwọn àyà mi lóríta mẹ́ta ète wọ́n ní tèmi kọ́ làwọn ń wí wọ́n láre ní tèmi kí n máa lọ. mo tún pa àlọ́ bá o bàbá wa ní kí n ra kòkò wá ó pin incantation bó ṣe máa pè ó ní fọ́ kòkò mọ́lẹ̀ gbọ́là tí mo la kòkò mọ́lẹ̀. Màdé ta tún lélẹ̀. Bàbá ara ń tèrè. Tani tó jẹ́ bẹ́ẹ̀. Èmi náà ni. Ẹ wá di méjì. Bẹ́ẹ̀ ni kò yé mi. Ọ̀dà ọ̀dọ̀ bàbá mi nù n ó tún tán bàbá mi lọ fọkàn ẹ balẹ̀. Má sunkún ọ̀sẹ̀kún lọ́rùn ẹ. díẹ̀ ni bàbá yóò rí solution mo tún wá mú rìn àjò pọ̀ bí mo ṣe ń lọ ilé ni mo ń lọ ilé bí mo ṣe ń bọ́ sí gbá mo ń bọ́ sáwo mo tún wá rìn títí bọ̀bọ̀ kan ọjọ́ kan mo pàdé ẹ̀ ó ní kí n lọ sí Zimbabwe lọ́dọ̀ King Zulu the richest herbalist in the whole Africa má nìyẹn ó ní ibi tí private jet tiẹ̀ gangan tó ń bà sí torí ó lo private jet òun gangan ò torí solution. Ọlálékan ó dẹ̀ ṣe sùúrù ó ti gbàgbé pẹ̀gbẹ́ mi ló wà ní the richest herbalist wo ló tún lọ bá ní Zimbabwe. Hasan ni ó tọ́ ni kódà tí bàbá ìgbà tó fẹ́ dáfá. Swahili ló fi ń dífà tiẹ̀. kí ló pé. Swahili. Ọlálékan ṣé èdè tí wọ́n ń sọ ní Central Africa àti East Africa ṣé ìyẹn ni ìyẹn tó fi ń dáfà tiẹ̀. òun ló fi ń dáfà. ẹ dá mi gbọ́. so kò rí solution ìwọ Hasan mo bá tún mú ìrìn àjò mi pọ̀ mo ń lọ sí wa lọ sáwo kí Ọlọ́run ọba tó wá darí ẹsẹ̀ mi wá sí ọ̀dọ̀ alàgbà tó ń wò lọ́ọ̀kan tó ń gbàdúrà yìí níjọ́ tí alàgbà yìí gbàdúrà fún mi tó ní kí n wẹ̀ eré ni mo pè é bí mo ṣe délé bó ṣe di ń dáko àánú nìyẹn mo rí contract gbà the following week báyìí ni wọ́n ní nǹkan tí mo ṣe yẹn o kí wọ́n lọ experiment ẹ̀ ní UK bí mo ṣe dé London nìyẹn o bí mo ṣe di èrò London nìyẹn di èní. orí mi màá jọ màá ṣàánú èmi náà o àmín màá jẹ́ kẹ́sẹ̀ sí mi débi rè. àmín àmín. tí bàbá tó ń wí tó bá lè ṣe tèmi náà dọlọ́lá mi ò mà nígbàgbé. màá mà dúpẹ́ o tó bá ti nígbàgbọ́. ọlọ́run màá jọba kí ló dé máa nígbàgbọ́ ọ̀làdúró rìn tí wọn náà rìn mo rìn ó kó wá jẹ́ bí ló ti rí ṣe. nígbà yẹn mo nígbàgbọ́ o mo nígbàgbọ́.
Ọlọ́run wa o kéèyàn tó rí òótọ́ ìyá rìn o. ẹ̀yin àlejò mi. bàbá ti rẹ́dí. àwọn pẹ̀lú ẹ pẹ̀lẹ́ o. bọ́bà pé azan ẹ má bínú o. ẹ má bọ̀ ẹ má bọ̀. ṣé ẹ bínú? alàgbà ẹ̀yin ni hasan tí wọ́n sọ. olúwa ṣeun ẹ̀yin olúwa lógo. ẹ̀yin olúwa lógo. ògo fúnilé ayọ̀. níwájú olúwa ohun gbogbo ní ṣíṣe. ẹ gba ìmọ́lẹ̀ yìí tí ẹ bá dé ilé ẹ tan ìmọ́lẹ̀ yìí kí ẹ gbàdúrà sí i kí ẹ tó sùn ohun tí ẹ bá rí mọ́júmọ́ ọjọ́ kejì kí ẹ wá ṣe àlàyé ẹ̀ fún wa ẹ wólẹ̀ fún àdúrà. ní orúkọ Jésù. tó àsìkò wa tó wà yìí o ta ó ṣe ìkọ́nú àwọn ọmọ Jọládé lóore ẹni tí ẹlẹ́dàá rẹ̀ bá sì kọ́kọ́ jẹ́ ìpè la ó ṣe lóore alágogo yéyé o lu agogo náà. Pajida Azan nítorí wípé ẹlẹ́dàá àbúrò rẹ̀ Aisat ni ó kọ́kọ́ jẹ́ ìpè òun náà láti ṣe lóore ìwọ ó sì máa tọrọ lọ́wọ́ àbúrò rẹ̀ Aisat àṣẹ́gun. bẹ́ẹ̀ni. Aishat. Subhanallah. 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 Baba. Baba. Alàgbà, ẹ má bínú pé mo sáré wá. Ẹ jẹ́nà ọ̀rọ̀ yín rí bẹ́ẹ̀ ṣe wí. Ìmọ́lẹ̀ tẹ fún mi tẹ ní kí n mú lọ́lé kí n lọ ṣe prayer lé lórí. Mo délé, mo tan ìmọ́lẹ̀ yìí níwòwò ọmọlúwàbí. Pẹ̀lú mímọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ. Mo ṣe àdúrà yìí. Lẹ́yìn ìgbà tí mo ṣe àdúrà yìí tán mo lọ sùn. Àlá tí mo lá ló wá jọ mí lójú bàbá ló jẹ́ kí n máa sáré bọ̀ wá báyìí. Mo rí èmi àti àbúrò mi tí wọ́n bí lé mi lọ́mọ ìyá. Mo ríra wa ní àwùjọ àwọn àgbàlagbà lọ́dọ̀ àwọn ìyá. Wọ́n wá náà fẹ́ gbé kádàrá tèmi lé àbúrò mi lọ́wọ́. Mo wá bẹ̀rẹ̀ sí ní bá wọn fà. Mo ń jagbà má àbúrò mi lọ́wọ́ bẹ́ẹ̀ ló ń jagbà. Ibi tí mo ti tají nìyẹn. Eléyìí ló dẹ́rù bà mí. Bí mo ṣe jí ẹ wò mí ò ìwẹ̀ mi ò ìbọ́jú. Mo ní mo láti kọ́kọ́ dọ́dọ̀ yìí. Ìgbà ń bá délé ni mo tó lè bọ́jú kí n tó wẹ̀. Alàgbà yìn Olúwa lógo yìn Olúwa lógo fún ilé ayọ̀. ogun èṣù ti sẹ́ ibi tá ń lọ òjìnà o ibi tá yà lọ́pọ̀ ó wá padà lọ sí ọ̀dọ̀ àbúrò rẹ ó wá gbogbo ọ̀nà tí ó fi lè fún ọ ní owó bó ti wù kí owó náà kéré mọ́ kì bá jẹ́ 1000 kì bá jẹ́ 500 kódà kó ṣe 50 kọ́bọ̀ kó sá ti jẹ́ owó tó ti ọwọ́ rẹ̀ bọ́ sí ọ ní ọwọ́
ìkìlọ̀ rẹ o ò gbọ́dọ̀ ná kọ́bọ̀ nínú owó náà títí ó fi mú dé ọ̀dọ̀ wa owó náà là á ṣe iṣẹ́ sí okòòwò tó bá wá wù ọ́ ọ lọ fi owó náà dá sílẹ̀ òní ò dirú digba tí ó ní ànító àti àníṣẹ́kù alágbára lọ́lọ́run mi alágbára ni Jésù mi ò bó bá ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà lórí. Aisha. Àmọ́ mi àti dáàdì nǹkan. Wọ́n wà ọ̀gàrí. Ẹ jókòó. Mú sàn ẹgbẹ́. Mi ò mú ọrùn sàn kọ́ ló ń ṣe mí ọ̀gàrí. Ṣé o sì? Bí mo ṣe wà yìí, mo ní di 10,000 naira báyìí. Mo sì fẹ́ kó wọlé kó jáde kó fún mi. Ìyàwó yín rọbí lọ́wọ́ lọ hospital ni. Irú ọ̀rọ̀ wo nìyẹn? Ṣé ó dìgbà tí ìyàwó èèyàn bá ń rọbí kéèyàn tó nídìí owó ni? Bọ̀dá mi, ṣé wọ́n jíṣẹ́ fún yín ni? Pé kí ni? Màámi, ṣebí last month tọ́ṣù wà bá mi ni mo fún yín ní 200,000. 200,000 yẹn sìn ẹ̀dùn sáré iná tán. Kí ni tó ń sọ? Ṣé ó jọra wọn 200,000 ó ṣe wá jọ 10,000 naira? Ṣé bí torí pé mo rí pé ó ṣe kan tán náà ni mo ṣe ní má yọ ẹlẹ́nu púpọ̀? Ìyẹn mo ṣe béèrè fún owó kékeré. Àní o fún yàn 10,000 ó ń sọ̀rọ̀ 200,000. Torí ẹ̀ ni mi ṣe yọ ẹlẹ́nu púpọ̀ náà. Ó dáa o, kò sí. O ní 10,000. Mi ní. Ó dáa fún mi 5,000. Ọlọ́run ò jẹ́ kó wà available. Kí ló ń ṣe Aisha? Common 5,000 naira. O ní. Ó dáa 2,000 kọ́. Kò sí, mi ò ní owó kankan lọ́wọ́. O ní owó kankan. O lówó. Fún mi 200 naira kí n fi wọ mọ́tò bá lọ́lé. Bọ̀dá mi, ẹ lè mú 20 naira jáde kúrò nílé. Kí ló dé gan-an? Ṣáyé yín mo wá ni? Ṣárùngún lẹ fẹ́ yà lẹ́gbọ̀n ni? Kí ló dé? Ẹ fẹ́ pa mí ni? Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run o. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ sún sẹ́yìn fún mi. Ẹ sún sẹ́yìn fún mi. Orun yín mú mi. Ẹ jọ̀ọ́ ẹ ṣe gáfárà fún mi. Lẹ́nu ẹ̀. Aisha. Kí ló dé? Ṣé fẹ́ nà mí nẹ̀gbọ́n mi? Kí ló dé? Ó di mímú. Ó di mímú. Ọlọ́run á dí ẹ̀ mú bó ṣe di mímú yẹn. Wo kí n tó la ojú yìí tó o bá já ọwọ́ gbàdúgbàdú á gbowó àgbàdo lọ́wọ́ ẹ̀. Kí lẹ bá ṣe fún mi? Jùmílẹ̀ 1, Jùmílẹ̀ 2, Jùmílẹ̀. Àkójá wèrè ni mo rò pé ó ya wèrè ni kí ló fò ṣìyẹn sí náà ẹ máa gbà irú àrífín wo rè ṣé torí pé ó ti lówó lọ́wọ́ ayé ẹni tí ò lówó mà dá o. kí ló sọ ọ̀gá mi. ẹ máa gbọ́ ọ̀dẹ̀ dídìrín èmi ló ń bí jẹ́ǹjẹ̀ jáyìn béèrè lọ́wọ́ ọ̀gá ẹ̀ tó sùn lẹ́nà ṣé tí wọn náà máa sọ nìyẹn ó rọrọ pé ọ̀gá ẹ̀ kó dìde lẹ́yìn àbí irú òṣìwò nìyẹn. ọ̀gá mi. ó ń yọ ni. ilé máa sọ̀rọ̀. kẹ́ni kì í ṣòro ọ̀dẹ̀ ní ẹni wo Aisha dìde Aisha sọ́sùn lélẹ́yìn wàhálà irọ́ ni irọ́ lẹ pa o irọ́ ni o ọ̀gá mi ẹgbẹ́ pẹ̀mí náà ni aláìdáni o aláìdáni gbogbo ara lé à. Ẹ kálẹ́ o ẹ̀yin èèyàn wa ẹ tẹ́tí sí ìròyìn láti iléeṣẹ́ móhùnmáwòrán AAAJIBOLA orúkọ tèmi ni Oyèlékè Adékúnlé ẹ gbọ́ kókó ní ìròyìn náà. Àwọn èrò Mẹ́kà ti gúnlẹ̀ sí orílẹ̀-èdè Jídà láyọ̀ àti àlàáfíà. Ọ̀daràn ẹ̀gbọ́n kan ṣekú pa àbúrò rẹ̀. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ìròyìn ti tẹ̀ wá lọ́wọ́ pé àwọn arìnrìn-àjò mímọ́ lọ sí orílẹ̀-èdè Mẹ́kà ti gúnlẹ̀ sí ìlú Jídà láyọ̀ àti àlàáfíà.
bákan náà ni ọ̀daràn ẹ̀gbọ́n kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Hasan Okan Ede ti ṣekú pa àbúrò rẹ̀ Aishat Okan Ede. Ọwọ́ àwọn agbófinró ti tẹ ọ̀daràn yìí. Bákan náà ni ọ̀rọ̀ ọ̀hún ti dé ilé ẹjọ́ gíga. Adájọ́ sì fi ojú àánú wo ọ̀daràn náà. Adájọ́ ti pàṣẹ pé kí wọ́n yẹgi fún ọ̀gbẹ́ni Hasan Okan Ede. Ìròyìn náà kò rí jù báyìí lọ. Ọmọ ọkọ ilẹ̀ Oyèlékè Adékúnlé. Àtọ́wárí gbọ́ pé ọmọ ìyá méjì ọ̀tá tó ń ṣekú para wọn. Abẹ́rẹ́ pé yìí ga. Kódà ojú pọ̀ ga lọ. Ọlọ́run nìkan lọ́ba tó lè tù yán nú. Aláàjà yálà tí ó ṣe sùúrù ni ọmọ kan ni ọ sọkàn gírí wàá gbọ́ àdúrà tí wọn máa gbà tí wọn pómi lọ́dànù ọlọ́ọ̀já gbé ọ̀fọ̀ àgbè tí ọ̀fọ̀ pọ̀n mí gbogbo àgbè kì í fi pọ̀n mí àgbè tó bá ti pàdé ǹjẹ́ lẹ́yìn ó gbomi ró mọ́ ẹni ọba wa ti dọjọ́ alẹ́ sáyé àtàn apẹ́kọ́ lọ rí lóyún mi ni níṣẹ́ tá a ti fàárọ̀ sí ọba mi òkè kọ́ mọ́ yìí dànù lágbà ọlọ́run ó ṣàánú ẹ lọ́run ó dùn tì ọ́ ó rí gbogbo nǹkan po ọba mi òkè ní í sí aláwùrà bí fẹ́lòmíì lọ́mọ ọgbọ́n dànù bí pàǹtí ara sọ ni ọba mi òkè tó sì fún ọ ṣé bóun náà lọ gbà ẹlòmíín wálé ayé bẹ́ẹ̀ ni ọ̀gbọ́ kó kọ̀mọ̀ bọ́lẹ̀ ti sọ́nkùn ẹni adi òsì kọ́mọ lẹ́yìn dọ́dọ̀ ẹ̀rí ẹjọ́ tiẹ̀ náà kọ ọba mi òkè ni ò fi fún ṣùgbọ́n bọ́ bá fi fún bọ́yọ̀tọ̀ ni tí ìbá ṣẹlẹ̀ sí ilé ayé ìwọ náà wàá sọkàn ẹgírì ṣèbí mú mi ní ọ ibú ń kírun gbàgbọ́ gbàfọ́lọ́hún ọba torọ́ bá mi òkè kìí ṣe nǹkan ẹtì òun lọ́ba tó ṣe pé yóò ṣe nǹkan nítorí nǹkan kankan ni fi yèdénú dákun tá a bá ní kó o ṣàánú tiwa irọ́ là ń pa àánú ara rẹ ni kó o ṣe bá a jókòó tì ọ́ látòní títí dọ̀la kò dá kankan bá a ní adámọjọ fún ọ kò dàbí ojú mẹ́wàá òjòjú ẹni gbọ́ bá a bá sọ̀rọ̀ tá a sọ́jù náà owó tún sọ fáwa náà gbà ẹni mọ́kànmọ́kàn ẹni ò ṣe lọ́ọ́ lu ti yín pa bẹ́ẹ̀ ni ò ṣe rọrùn wọ́n lẹ́nu ẹ̀kọ́ mú ìrẹ́rìn ẹni tí ń yàgbé sí ìlú òwòrán akólólùkọ́ ìṣòfófó àfi ká gbà fọlódùmarè ọba tó dá wa bá a nù ọ́ lókèlè tá a rọmi sí ọ̀nkàn dẹ́dẹ́ kò dàbí kó o pera rẹ kó o bára rẹ sọ̀rọ̀ fìyè dénú aláwùrà bí ó tu ọ̀nù o gbogbo ẹ̀dá yòówù tó kéwúkéwú tí ò kéwà mímí kò tí ì ké kankan náà kéwú èèyàn tó rìnrìn tí ò dé fìdítì kò tí ì mọ ibi tí ń lọ gbogbo ń tà ń sọ yìí bí ìgbà tá à ń yẹn gbàdúrà ẹ̀yìn gbà ni bó bá ṣe pé baálé ẹ̀ là bá ń bá sọ̀rọ̀ àmọ́ sá bó bá ṣe díẹ̀ ni wọ́n tún rán mọ́ wá wò bí bá ti ń dé ni wọ́n bá ń pè wá kí n lè bó náà sọ̀rọ̀ òní ọ̀ wá pè ọ́ kó bọ́ ọ sọ̀rọ̀ kó mọ́ fi ọ́ lẹ́ngbà kankan torí pé òun ló kù lọ́lọ́rọ̀ rẹ òun náà ló lè pẹ̀tù sí ọ́nú òun lẹ́jọ́ ń sùn tẹ́ǹjọ́ ń jí ẹ dákun ẹ sọkàn yín gírí o ẹ sọkàn yín gírí o ó ti sọ pọ̀lọpọ̀lọ bẹ́ẹ̀ ṣáṣú tí a pọ̀ ń ta dákun ẹ ǹlẹ́. ara iná ìyá wa. pẹ̀lẹ́ o pẹ̀lẹ́ o pẹ̀lẹ́ o. ṣé mo dúpẹ́ o. Gbogbo abiyamọ ló ń gbàdúrà pé tóun bá bímọ tó bá dọjọ́ alẹ́
kóun bẹ̀rẹ̀ sí í jèrè ọmọ. Gbogbo ọ̀nà tí mo wá sán láti rí wípé àwọn ògo tí Ọlọ́run fún mi pé wọ́n yàn wọ́n yanjú, ó tún wá já sí pàbó. Òwe mà lọ̀rọ̀ Ọlọ́run o. Ṣé ó wá jẹ́ pé gbogbo wàhálà tí mo wá ṣe lórí àwọn ọmọ yìí, ẹ̀bi ló tún wá já sí fún mi. Ó mà ṣe o, omi wá tán lẹ́yìn ẹja mi. Irú kí lèyí o? Mo bẹ̀rù ayé, mo sá fáyé. Ikú oró lèyí o. Ayé ló ṣe láti láfikó. Ayé ló ṣe kan tó wá ẹ̀wù ẹ̀jẹ̀. Àdánù ńlá ni kí má dé sí kó tójú ìyá rẹ̀ rálákejì o ayé. Ayé máa ń ṣe ká o, mo bẹ̀rù ayé. Iná bá kú wá fèérú bojú, ọ̀gẹ̀dẹ̀ bá kú wá fọmọ rọ́pò. Àdánù ńlá ni kí má dé sí kó tójú ìyá rẹ̀ rálákejì o ayé. Ayé máa ń ṣe ká o, mo bẹ̀rù ayé. Ìyá mi bí mi sílé ayé, ṣe bí dandan ni kí n bí tèmi. Mo bímọ mẹ́ta sílé ayé, ayé gba mẹ́tẹ̀ẹ̀ta lọ́wọ́ mi. Wọ́n sọ mí di àgàn alẹ́ òun ayé. Ayé máa ń ṣe ká o, mo bẹ̀rù ayé. Mo ti dọjọ́ ogbó, n kò lè bímọ mọ́. Mo pọ́ ọmọ ọgọ́rin, n kò lè bí o ayé gba gbogbo rẹ̀ lọ́wọ́ mi. Wọ́n sọ mí di àgàn alẹ́ òun ayé. Ayé máa ń ṣe ká o, mo bẹ̀rù ayé. Ẹni bá máa yé kó sáfáyé. Ayé burú, mo bẹ̀rù ayé. Àkámọ́ra ayé ló pàdé gún tán ní kò gún mọ́. Àkámọ́ra ayé gba mẹ́tẹ̀ẹ̀ta lọ́wọ́ mi. Wọ́n sọ mí di àgàn alẹ́ òun ayé. Ayé máa ń ṣe ká o, mo bẹ̀rù ayé. ẹ wọ yóò arákùnrin ẹ wọ. Kí ló ṣe wọ ọkùnrin fi mí lẹ̀ àbí kí ló dé? Kí ló dé fi mí lẹ̀ jẹ́ mọ́ bá tèmi lọ àbí kí ló kàn ọ́? Kí ló ń tó dé báyìí? Kí ni tá ń pè ọ́ báyìí? Kí ló kàn ọ́? Ẹ jẹ́ mọ́ bá tèmi lọ. Kí ló kàn ọ́? Fọkànbalẹ̀ wo kí n tí òkú ló ní gbó òkè ọ̀hún. Jẹ́ mọ́ lọ. Àbí kí ló kàn ọ́ bẹ́ẹ̀? Lọ ìwọ ọkùnrin alákòóbá yìí. Bó o sì jẹ mọ bá tèmi lọ. Di bàrà ayé ò ní dí ọ̀ká lọ. Ọba jẹ mọ bá tèmi lọ. Ṣé mo bá ọ tán? Ọba mi tán. Bẹ́lẹ̀ máa rán bí tèmi ní ọ́. Kò gbọ́dọ̀ mú ọ̀yà bì kan. Ọba jẹ mọ bá tèmi lọ. Ọ̀gá wà fà. Kéèyàn sì ronú kó múra ẹ̀ kó tí okùn bọ́ lọ́rùn ó ti ròpin àti pé kì í sojú lásán èdè ayé ni èdè ni. arákùnrin Àfà. báwo la ara arákùnrin yẹn. Ara rẹ̀ ti balẹ̀ kódà oúnjẹ tó yẹ gbé fún ó ti ń jẹ ṣùgbọ́n kí ní àwọn èkó lójú ẹ̀
ẹ dákun ẹ bá bó lẹ́sẹ̀ rí sí èdè ní o. ẹ rí torí ohun tí mo fi ní kí arákùnrin yẹn kó sì dúró èyí ni mo fẹ́ bá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ arákùnrin yẹn náà sì ni. ẹ rí ọ̀rọ̀ arákùnrin yẹn tá a bá ní ká tún pè wá sí ibà bí ká tún fẹ́ dákún ìṣòro ẹ ni. mo dẹ̀ rí pé tí n bá bá yín sọ tó bá yá ẹ̀ pé kalẹ̀ ẹ̀ lè sọ fún un. ẹ rí ohun tó ń ṣẹlẹ̀ sí arákùnrin yìí kì í ṣe ojú lásán kádàrá ni àyànmọ́ ò sì gbóògùn bẹ́ẹ̀ ni wàá mọ́ kádàrá la akankadiri àyànmọ́ oníkálukú kò lè tà sí i. ìwọ ọmọ ènìyàn ìwọ ọmọ ènìyàn ìwọ ọmọ ènìyàn àwọn nǹkan tí o yàn tí ò ń lọ gbé ilé ayé ṣe nìyí o. àkọ́kọ́ o yan ẹ̀mí gígùn. èkejì o yan ọmọ mẹ́ta ọkùnrin méjì obìnrin kan. wàyí o máa gbọ́ o nínú àwọn ọmọ mẹ́ta tí o yàn ọ̀kọ̀ọ̀kan ni wọ́n fi ọ́ sílẹ̀ láyé lọ ní ìgbà tó bá di ọjọ́ ogbó. èyí ni ohun tí o fi ọwọ́ ara rẹ yàn. máa lọ máa lọ máa lọ ìwọ ọmọ ènìyàn ìwọ ọmọ ènìyàn ìwọ ọmọ ènìyàn àwọn nǹkan tí o yàn tí ò ń lọ gbé ilé ayé ṣe nìyí o. àkọ́kọ́ o yan ẹ̀mí gígùn. èkejì o yan ìyàwó méjì. ẹ̀kẹta o yan ọmọ mẹ́rin. wàyí o máa gbọ́ o ìyàwó méjì tí o yàn ọ̀kan yóò fi ọ́ sílẹ̀ sáyé lọ. ọmọ mẹ́rin tí o yàn mẹ́ta yóò fi ọ́ sílẹ̀ láì ní jẹ èrè kankan nínú wọn. ọ̀kan yòókù òní yóò bá ọ di ọjọ́ alẹ́. èyí ni ohun tí o fi ọwọ́ rẹ yàn. máa lọ máa lọ. èyí ni pé àyànmọ́ oníkálukú ò lè tà sí. bẹ́ẹ̀ni wá wo ìwọ náà mọ bó ti tẹ̀lé arákùnrin délé torí àìtẹ̀lé arákùnrin délé bóyá wà ń ó tún lè padà sí inú igbó láti inú òun tún fẹ́ lọ pokùnso. àfa òótọ́ lẹ sọ yóò padà nú igbó. torí pé ẹ̀yin ni ọlọ́run fi ṣe sábàbí rẹ̀ ẹ̀yin ni áńgẹ́lì rẹ̀ tọ́lọ́run rán sí. àtẹ́wọ́ mẹ́ta wọn pa ń lé ńlá. láti wá ṣe yìí sí wa. bí ọmọ tó ní ilà ò sí ìlà méjì. ìdí ọ̀sẹ̀lẹ̀ rí o àfi kó o ṣe sùúrù. bàbá okùn adé. ẹ ti gbọ́. ẹ ti gbọ́. jọlá adé mọ̀ fi wálẹ̀ lọ. ẹ dúró náà kí ni ìta ẹgbẹ́ ẹ ti gbọ́ kí ni ìta ẹgbẹ́ ẹ ti gbọ́ bàbá kí ni ẹgbẹ́ ẹ ti gbọ́ ló ṣe kí ni. ó wá parí po ó parí pátápátá ìwọ ọkùnrin yìí ò ṣe dáa ọba ti jẹ́ mọ́ ọ lọ. bàbá kò yẹ kẹ́ ẹ sọ fún un ẹ mọ dúpẹ́ tẹ́ ẹ rí ẹ wọ́wọ́ mi ni. ó wá parí o ẹ dúpẹ́ tẹ́ ẹ fojú kàn án. ó parí o ìwọ ọkùnrin yìí ò ṣe dáa ọba ti jẹ́ mọ́ ọ lọ ọba ti jẹ́ lọ. kò sí wọn lálejò ni. ẹ ṣé o. ọ̀dà bọ̀. láti bo. látòkè ọya ni. òkè ọya. bẹ́ẹ̀. àṣàbí. èmi náà kúkú ni. kí àná tó ń sọ yìí ìwọ ọmọ kékeré ara rẹ ṣé mo wá bá ọmọ báyìí ọyẹ lọ wá ọmọdé ẹgbẹ́ rẹ mo ti bí ọmọ tí ń bímọ mo ti bí ọmọ tó ju ọ lọ.
ẹ wò ó yẹ kí n sọ kíní kan fún tẹ́lẹ̀ màá tẹ̀wọ̀n pẹ́ ní plan pẹ̀lú mi kí lẹ̀ ń bá mi múfù sí oyún wa délẹ̀ ìtàn níṣẹ́ wa ní kí n lọ sẹ́yìn èwo mi ò sẹ́yìn. ṣe bígbà tí mo wá ṣe bísínẹ́sì páà lókè ọ̀yà ní wípé kó lu ẹ̀ ọmọ gbòófò ni mo ṣe ní kájọ mọ́ ṣeré wọn sì mọ̀ pé ò mọ irú ẹ̀ ó lọ yanjú ẹ̀. ẹ wo mi ò sẹ́yìn mo sọ true fún yín nìyẹn mi ò sẹ́yìn. 5,000 naira rẹ̀ kó wá bó ṣe yanjú rẹ̀ kó wá ẹkẹgbẹ́ rẹ̀ ọmọdé àgbẹ̀ rẹ̀ kó fẹ́ ìyẹn ló pé ẹ àbí kí ó rí bí mo ti tó ni ṣé mo bá ọmọ báyìí lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ṣé mo bá ọmọ. ẹ mọ̀ yẹn tẹ́lẹ̀. ẹ ra mú o sí ò sí. báwo ló ti wá jẹ́. ọ̀rọ̀ pọ̀ ń bẹ oyún jọ́ kìíní àná tẹ fún mi tẹni kí n lọ sí oyún ẹ̀ ọmọ náà ni o. ọmọ mi rè é bọ́ọ̀ ló ṣe wá débí. ìyá mi ló fọkùn fún mi lọ́rùn títí pé kí n lọ wá bàbá ẹ̀ kan mo bá rò lọ sọ́tún o mo rò lọ sósì kò sí tí mo lè ṣe mo ṣe gbà lọ sọ́dọ̀ rẹ̀ yín èyí tẹ́ dé sọ́dọ̀ lọ́jọ́ sí ìyẹn gan ló fún mi lówó àti àdírẹ́sì mo fi tírèsì yín débi o. àwa ló bí yìí fún. bàbá ẹ̀ tó ń sọ ní sẹ́ẹ̀ rojú ni. pé ọmọ mi ni pé kò tí ì tán pátápátá. lọ́rùn mọ̀ tóbi lọ́ba. ó fún adé. èèyàn ní ẹ kó tán. a sì tó ń gùn gbọ́ọ̀rọ̀ lójú ọba tó ṣẹ̀dá wa. wá gbọ́ wá wà wá mọ̀jẹ̀sín àárẹ̀rù kúkúrú kò ní jù báyìí lọ. ṣùgbọ́n lójú olódùmarè ọba tó ṣẹ̀dá gbogbo wa yóò wá gùn gbọ́ọ̀rọ̀ gbọ́. bá a bá jìyà ní mọ̀jẹ̀sín tá a fi gbogbo mọ̀jẹ̀sín wa ṣe wàhálà títí àdàbí ipá àti ẹ̀ní tọ́dùnú wò ń jọ kan ṣùgbọ́n bó bá dalẹ̀ wa ọba mi òkè a sì sílẹ̀kùn ayọ̀ lẹ̀ fún agbára gada a ní ká wá jẹun ká tọ́sẹ̀ ilẹ̀ ká jẹun ọmọ ẹni àwa làwa ń rò kúkúrú wá wò lónìí èyí wá dàbí ọ̀dàbí ọba mi òkè ò ní jẹ́ kí bànújẹ́ kọ́ wọ alẹ́ wù èyí tọ́lọ̀ ń ṣe fún àyító àdúpẹ́ pẹ̀lẹ́ o kọ̀ wá ti kú ńgbà náà gbogbo ń tá a bá kọ́ ọ́lẹ̀ lóde ọ̀run ìní à ń pè ń kádàrá àyànmọ́ kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ sì ni ó yàtọ̀ àyànmọ́ ògbóògùn àyànmọ́ tiẹ̀ rèé ntọ́lọ̀ ń kọ́ ọmọ ọ̀nà ntí wọn náà sì kọ́ ọ́lẹ̀ rèé wo bá ń famara àbí kò ti wá para rẹ. àdúpẹ́ bàbá àṣé ò tí ì tán pátápátá. kò tí ì tán àwọn èèyàn ní èrò kúkúrú ó gùn lọ́ba mi ò kérò gbaragada ńlẹ̀kùn ọ̀la bàbá mi. káyàn ká pín ṣé kókó ní í ṣe lọ́rọ̀ àwọn ọmọ adarí wurun torí wípé kí ni afẹ́ akàn ó di dandan kí kálukú ó yàn pín lọ́rùn ìpín tí kálukú bá sì ti yàn làbá wáyé ó di dandan ká yan tá a fẹ́ ká tó kẹ́rù sọ́kọ̀. má jẹyàn orí burúkú. kó wá wa ló ti yàn pín ká tó kọjá sílé dúníyàn níbí oníkálukú wa ló ti yàn pín lọ́rùn ká tó kọjá sílé ayé takọtabo ohun tí kálukú yàn ní òwọ̀n sí kó wá ló mú ká máa lékun ara wa kiri kádàrá táyé yàtọ̀ sí ti kẹ́hìndé ohun tá a kọ fọ́mọdé lè yàtọ̀ sí tàgbà. gbogbo abiyamọ lọ́jọ́ ìkúnlẹ̀ lọ́jọ́ tẹ́ ẹ bá ń rọbí lọ́wọ́ àdúrà ní ẹgbà pé kó rí yín bá yín ṣe kọ́mọ tẹ́ ẹ fẹ́ bí ó yàn pín re ẹbẹ̀ orí yín ní sẹ́sọ̀rùn àdèlé kẹ́ ẹ wípé bó sakọ bó sabo ọkàn kan ṣoṣo ọkàn ẹ̀dá ni kẹ́ ẹ máa fi ṣàdúrà fọ́mọ tó bá fẹ́ wáyé ó lè rí bí yàn pín àtàtà. orí mi ẹlẹ́dàá mi o orí ọlọ́kọ̀ tó fẹ́ wà mí wá sáyé mo ti dé mo fẹ́ wá yàn pín lọ́rùn mo fẹ́ yan tí mo fẹ́ wá gbélé ayé ṣe bíre ni bí kan ni kò wọ̀n sí mi rárá ìyá ẹ máa fàdúrà ràn mí lọ́wọ́ torí pé mo fẹ́ lọ múra ogun nílé ayé fáwọn ọmọ ẹ̀dá mo ti ṣetán láti wá sáyé kí n lè rí bí yàn pín àtàtà.